Àkọ́dá ńlá ni ẹ̀ka nìkan ò lè
Bàṣírù àpáta ńlá ní ẹ̀dá ní sọ̀rọ̀ ìrìnlẹ̀. Iye tí òkun àpáta ní ọmọ bẹ̀bẹ̀. Owó tí òkun àpáta ní ọmọ bẹ̀bẹ̀. Afẹ́fẹ́ tó mẹ́lẹ́lẹ́ létí òkun. Iṣẹ́ olówó ni àṣekèrè kìkìlẹ̀. Owó bá ẹgbẹ́, ọwọ́ bá ẹgbẹ́, àlàáfíà tó tẹ̀lé. Òkìkí kan sí tó mọ̀ bó ṣe jẹ́. Ọ̀tá fẹ́rẹ́ pẹ̀lú ìyẹ̀wò ló wà ní òfò wà jẹ́. Bàṣírù owó dé. Mikaela, wọ́n ṣe fún ọ̀rẹ́ wa lébi. Mikaela, ìkàkùn òfin lọ́mọ rẹ̀ ń bọ̀ níbi Mikaela. Àwọn tàbí omi lóde máa ní ọ̀ṣọ́ ní ẹwọ́n. Mikaela owó dé. Ó jẹ́ owó ẹni bí ẹni èèyàn bí èèyàn non personal position first dollar. Ọkọ̀ tẹ̀lé. Ọkọ̀ fọ́yẹ̀mí. Ọkọ̀ sẹ̀kínà. Àtàwọn ẹlẹ́dẹ̀ ẹ̀mọ̀ fún àrùn. Ọmọ sọ wípé ìka Mikaela, ó ṣe bó ti ná, ó ṣe bó máa dé. Ọ̀nà tó ló wẹ̀ gbẹ̀gbẹ̀, ọ̀nà ìyá ló ẹ̀wọ̀.
Òṣogbo ti tán. Ìkàgbọ́n Ísírẹ́là.